olórí àrólé oòduà ìyẹn Ọọ̀ni Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun kábíyèsí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúwùsì Ọ̀jájá kejì ìyẹn olórí tẹ́lẹ̀ kábíyèsí tó jẹ́ olórí kábíyèsí ńgbà tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ gorí ìtẹ́ ìyẹn olórí Zainab Wúràọlá Òtítì Ọ̀bánà ó mà ti ṣe ìgbéyàwó tuntun báyìí o. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹni tó fẹ́ ó jẹ́ ẹni tí ó jẹ́ alágbára lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà Secretary to the Government of the Federation SGF ìyẹn Senator George Akume òní Zainab ìyàwó Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ ìní ó mà bá ṣègbéyàwó báyìí tó sì jẹ́ pé àṣírí ìdí tí wọ́n fi fẹ́ra wọn àti ìdí tí wọ́n fi ṣe ìgbéyàwó náà ní bòńkẹ́lẹ́ ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ẹ̀rọ náà ti wí pé ní ọjọ́ 12 ní oṣù kẹta ọdún 2016 the 12th of March 2016 òun ni kábíyèsí Ọ̀nìrìṣà ìlú gbé Zainab Òtítì Ọ̀bánà ìlú gbé níyàwó ìlú Bẹ̀nẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó tó sì jẹ́ pé ọjọ́ 13 nínú oṣù kẹta ọdún 2016 ìyẹn the 13th of March 2016 ìní wọ́n ṣayẹyẹ ìdúpẹ́ àti ìgbàlejò ní ìlú Ilé-Ifẹ̀ ní Royal Court ti ìlú Ilé-Ifẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ pé níbi tí kábíyèsí tó nífẹ̀ẹ́ Zainab Òtítì Ọ̀bánà dé níṣẹ́ ló fún lórúkọ Yorùbá tí í ṣe Wúràọlá. Kábíyèsí ní orúkọ ìyá òun tóun nífẹ̀ẹ́ nínú fún Zainab Òtítì Ọ̀bánà nítorí pé òun nífẹ̀ẹ́ Zainab náà bíi ti ìyá òun ni. Ṣùgbọ́n lọ́gbọ̀njọ́ oṣù kẹjọ ọdún 2017 èyí the 30th of August 2017 ìlàríwó sọ nígbà tí Zainab Òtítì Ọ̀bánà Ògúnwùsì tó kéde pé òun ò fẹ́ kábíyèsí mọ́ ìgbéyàwó àwọn ti dàrú tó sì ní òun ti bá tòun lọ. Látìgbà náà ní làwọn èèyàn máa ti gbúrò olórí Zainab Òtítì Wúràọlá Ọ̀bánà mọ́, ṣùgbọ́n tó jẹ́ pé lópin ọ̀sẹ̀ tí ó kọjá yìí ní ìròyìn jáde wípé ó ti ṣe ìgbéyàwó alágbára orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn akọ̀wé ìjọba àpapọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu Senator George Akume ìní ìyàwó Ọọ̀ni tẹ́lẹ̀ ló sì fẹ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé òkè òkun ìní Zainab àti Akume náà ti pàdé. Bẹ́ẹ̀ la gbọ́ pé ó ti ṣe díẹ̀ tàbí ń fẹ́ra wọn kó tó di pé ọ̀rọ̀ ìfẹ́ ó wọ̀ láàrin wọn. Ìdí tá a sì gbọ́ wípé wọn ṣe ìgbéyàwó náà ní aláriwo tó jẹ́ pé bòńkẹ́lẹ́ òun ni bí ó ṣe jẹ́ pé ìyàwó Ọ̀nìrìṣà tẹ́lẹ̀ ìní Zainab fẹ́ tí Akume kò sì fẹ́ ṣe nǹkan tí ó tàbùkù bá orí adé tàbí gbogbo ilẹ̀ Yorùbá. Kódà àwọn méjèèjì ò kéde ìgbéyàwó wọn. Ọ̀kan lára àwọn ẹbí Akume tó ń jẹ́ Abraham W. Dájọ́ òun ló lọ kéde ọ̀rọ̀ náà sórí ẹ̀rọ ayélujára tó jẹ́ káwọn èèyàn mọ ihun tó ń ṣẹlẹ̀ tó sì jẹ́ pé àwọn èèyàn mọ̀ bóyá Akume òun àti ìyàwó ẹ̀ tó ń jẹ́ Regina Akume tó ń ṣojú ìpínlẹ̀ Benue nílẹ̀gbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá bóyá wọ́n ti jà ní tàbí nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn ènìyàn ṣe lọ fẹ́ olórí Zainab Òtítì Wúràọlá Ọ̀bánà.